ti ṣe báyìí tẹ́ bá pẹ̀sẹ̀ sókè ẹ̀ máa rí ẹ má pẹ̀sẹ̀ ní gbogbo ní ẹ wá lọ títí. Ààfin kábíyèsí ọlọ́ta ti ìlú Ọ̀tà òun la wà lọ́wọ́lọ́wọ́ báyìí. Ẹ jẹ́ kí gbogbo wa ẹ já ṣe kábíyèsí fọ́lọ́ta ti ìlú Ọ̀tà o. Kábíyèsí o. Ẹ jẹ́ ṣe kábíyèsí fọ́lọ́ta ti ìlú Ọ̀tà. Kábíyèsí o. Ẹlẹ́kẹta ẹ jẹ́ ṣe kábíyèsí fún ọba Láńlẹ́gẹ́ ti ìlú Ọ̀tà. Kábíyèsí adé apẹ́ lórí bàtà apẹ́ lẹ́sẹ̀ ìlúkẹrẹ̀ àwa dòkun sí yín lọ́wọ́. Ẹ wá fi ọmọdé joyè yìí ẹ fi arúgbó kùjẹ́kùjẹ́ ẹ fi gbòòyè. Lásìkò tí yín kábíyèsí tí ẹ di paramount ruler fún gbogbo ilẹ̀ Ọ̀tà ní gbogbo ibi tó dé pátápátá lásìkò tí yín ire owó ọmọ àlàáfíà àwọn ọmọ ìlú Ọ̀tà gbogbo ohun tí ó kù díẹ̀ káàtó fún ìlú Ọ̀tà lásìkò tí yín báyìí àwa di ọ̀pọ̀ rẹpẹtẹ. Kábíyèsí àwa eléèrè ọmọ àwa ẹlẹ́gbẹ́ ọmọ káàkiri ìpínlẹ̀ ní orílẹ̀-èdè yìí láti yan àwọn aṣojú wa tí àwa kí yín fún ti ayẹyẹ ìgbadé tí ó ń lọ lọ́wọ́lọ́wọ́. 26th of next month, April 26 ló yẹ ká wà pẹ̀lú yín ní ààfin bí. Ṣùgbọ́n April 26 yìí ó jẹ́ ọjọ́ ọdún ẹgbẹ́ àgbáyé. Nítorí ti kábíyèsí, èmi gẹ́gẹ́ bí ọba àṣà àgbáyé, ààrẹ ẹgbẹ́ Emèrè àgbáyé, mo ti sọ pé a máa yẹ ọjọ́ yìí nítorí ti kábíyèsí ọlọ́ta ti ìlú Ọ̀tà.
tí a fẹ́ ṣe ọdún ẹgbẹ́ náà rèé nígbà tá a pe àwọn babaláwo tí àwọn babaláwo gbé Ifá janlẹ̀ wọ́n ní pé last Thursday of every April tá a ti ń ṣọdún yìí ni àwọn ẹgbẹ́ fúnra wọn àwọn emèrè tí wọ́n ti yàn gẹ́gẹ́ bí ọjọ́ wọn wípé tá a bá yẹ ọjọ́ yìí wípé àwọn ẹ̀mí tó máa sọnù láàárín wa ìṣẹ̀lẹ̀ tó máa ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè yìí pé ìṣẹ̀lẹ̀ tó lágbára ni àwa wò wípé kí la lè ṣe kábíyèsí adẹ̀fẹ́kẹ́ mọ̀ wípé gẹ́gẹ́ bí a ṣe rí gẹ́gẹ́ bí ọ̀kan lára wa nítorí pé ẹlẹgbẹ́tẹ̀ jẹ́ òun ló gbé yín dórí ipò tí ẹ wà ẹ jẹ́ ṣe kábíyèsí fún ọlọ́ta. a sì gbọ́ wípé ẹ̀yin náà ẹ ò fi ti ẹgbẹ́ ẹ sọ pé ti ẹgbẹ́ báwo ni òun ni a ṣe wá wípé a fẹ́ wá celebrate ọdún ẹgbẹ́ pẹ̀lú yín kí a dẹ̀ tún wá bá yín yẹ ayọ̀ ti ìwúyè yín wípé kábíyèsí kí ẹ wá da àwa ẹgbẹ́ pọ̀ mọ́ gbogbo òòṣà tí ẹ fẹ́ jọ ṣe ìjọba yín pé tẹ bá wo wájú báyìí àwa ẹlẹ́gbẹ́ ọmọ lẹ máa rí. Múso. tẹmọdé tó ń bojú wẹ̀yìn àwa ẹlẹ́gbẹ́ ọmọ lẹ máa rí lọ́tún lọ́sì yín àwa ẹlẹ́gbẹ́ pẹ́ gbọ́yìn ni àwa ẹmèrè ayé àti ẹmèrè ọ̀run la dúró tì yín. eléyìí ọmọ. kábíyèsí a lè wá fa bàbá wa yìí kalẹ̀ nítorí àwọn ló jẹ́ aṣáájú gbogbo eléèrè ọmọ ní gbogbo ìpínlẹ̀ Ògùn àwọn ni máyégún àwọn ni táyé ṣe alárágbó àgbáyé àwọn tún ni wọ́n jẹ́ olórìṣà nínú ẹgbẹ́ wa tí a yàn sí ilẹ̀ Àwórì ń bí wípé ìgbàkúgbà tí ẹ bá fẹ́ pe gbogbo àwọn ẹlẹ́gbẹ́ ọmọ ní gbogbo orílẹ̀-èdè tó wà ní gbogbo stéètì tó wà lórílẹ̀-èdè yìí tẹ́ bá ti lè rí wọn dandan ni a máa yọjú sí yín òṣòǹkóhun tí ẹ bá fẹ́ ṣe tí ẹ bá ti lè pè wá dandan ni a máa yọjú sí yín àwọn àgbààgbà náà wà láti ìpínlẹ̀ Èkó bàbá wa ààrẹ ìṣẹ̀ṣe ti ìpínlẹ̀ Èkó rẹ̀ àwọn ní Dágúnró Aṣòrófìjà lọ àwọn náà ni wọ́n jábọ́lẹ̀ gbogbo OPC káàkiri gbogbo àgbáyé ìyá wa tí wọ́n jẹ́ ààrẹbìnrin ìṣẹ̀ṣe ní ìpínlẹ̀ Ògùn nínú ẹgbẹ́ wa náà ní ìyá wa yìí ìlú Atan ni wọ́n wà kábíyèsí o lára àwọn aṣojú wa ni ìyá wa tí wọ́n wà lẹ́yìn yìí àtàbújá làwọn ti wá nítorí tí ohun tí a wá ṣe ní lónìí òun ni wọ́n fi wá bàbá wa yìí bàbá òòṣà àwọn ni wọ́n jà rẹ̀ ìpínlẹ̀ Èkó ìyá wa ní ọmọ yín náà ní ìyá wa ní ìlú Àwórì ń bí ọmọ yín ní ẹ̀dìdì bàbá wa yìí àti ìpínlẹ̀ Èkó ni wọ́n ti wá bàbá wa tó wà lẹ́yìn àwọn wá láti ìpínlẹ̀ Èkìtì ìyá alájẹ́ àwọn náà wá láti ìpínlẹ̀ Èkìtì èmi wá láti ìpínlẹ̀ Oǹdó gbogbo wa pápátá la wá láti wá bá kábíyèsí yayọ̀ ti ọdún ìwúyè tí ó ń lọ lọ́wọ́ kábíyèsí o kábíyèsí o lẹ́kọ̀ọ́ sí ẹ jẹ́ kí gbogbo wa ṣe kábíyèsí o. bàbá wa tí wọ́n wá láti Ilé Ifẹ̀ àwọn ni wọ́n ṣe wọlé lọ́wọ́lọ́wọ́ yìí. ẹnu owó kọ́ ló tà ní yín òkúsí o kábíyèsí o. bàbá wa Àràbà Oòduà tilé toko Àràbà àgbáyé nínú OPC ìlú Agége ni àwọn wà àti bẹ́ẹ̀ lọ. Ajagunna ìtìlẹ̀ Àwórì ẹ jẹ́ kí gbogbo wa ṣe kábíyèsí o. kábíyèsí ààrẹ ìṣẹ̀ṣe Atan ọmọọta náà ni ó yá ṣe kábíyèsí kábíyèsí gbogbo wa ò lè fara wa hàn tán kábíyèsí nítorí àkókò yín gẹ́gẹ́ bí mo ṣe sọ wípé àwa ẹlẹ́gbẹ́ ọmọ ní gbogbo àgbáyé a ti ṣetán láti ṣùrùbò yín wípé kò sí ẹnikẹ́ni tó bá lóun fẹ́ gbógun ti kábíyèsí ọba Láńlẹ́gẹ́ Ẹkùntù ẹnikẹ́ni tó bá ní pé òun fẹ́ dárí sọ wọ́n gbogbo ẹlẹ́gbẹ́ ọmọ ẹlẹ́rìí ayé ẹlẹ́rìí ọ̀run wọ́n ti onítọ̀hún sínú odò. bàbá wa rí ẹnikẹ́ni ènìyàn kẹ́nìyàn tó bá ní pé òun gbójú lé agbára kan
kò sí agbára tí ó lè borí ẹgbẹ́ ọ̀run. Ẹgbẹ́ ọ̀run Arágbó onípàṣẹ ọ̀gbọ́n wọn fi na onítọ̀hún máa ṣe. Àríbẹ̀ àṣẹ bẹ́ẹ̀. Kábíyèsí tó bá wa sọ ẹ̀sọ́ gbólóhùn kọ̀kẹ́tẹ̀ tó ṣàdúrà fún kábíyèsí nítorí àkókò. Múso. 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 Àyíká, àṣẹ̀gẹ̀, àlọ́lọ́lọ́, ayọ̀lọ́lọ́, ayọ̀lọ́lọ́. Mo ti lọ àràgà. Mo ti lọ àràgà, ẹgbẹ́ lè kó. Mo ti lọ àràgà o. Ẹ̀yin ẹgbẹ́ mi ẹ jọ̀wọ́ ẹgbẹ́ mi ká. Mo ti lọ àràgà, ẹgbẹ́ lè kó. Mo ti lọ àràgà, ẹgbẹ́ lè kó. Mo ti lọ àràgà o. Mo ti lọ àràgà, ẹgbẹ́ lè kó. Mo ti lọ àràgà o. Ẹ̀yin ẹgbẹ́ mi ẹ jọ̀wọ́ ẹgbẹ́ mi ká. Mo ti lọ àràgà, ẹgbẹ́ lè kó. Ẹ̀yin ẹgbẹ́ mi ẹ wọlé o. Kábíyèsí ọlọ́ta àti lọ́ta kádé pẹ́ lórí kí bàtà pẹ́ lẹ́sẹ̀ ẹ̀sìn ọba kò jòkó pẹ́pẹ́pẹ́. Kábíyèsí ìgbà yín kò tu gbogbo ìlú àwọn ìgbà lẹ́kọ̀ọ́ lékún àwọn lẹ́kọ̀ọ́ pọ̀ sí i ìrùkẹ̀rẹ̀ kó máa pọ̀ sí i. Kábíyèsí ọlọ́ta àti lọ́ta èmi ọmọ yín Ewébèmí ọmọ Agbájé ọmọ Ìgà Lékè ni mo jẹ́ ọ̀tún ọ̀tà bí àtọ̀tún àtòsí ní ọ̀tà ni ọmọ ọ̀tún ni mí ọmọ ìdàrọ̀ gbogbo ni mí. Mo ní ayọ̀ láti bá ẹgbẹ́ Alárágbó àgbáyé máa rìnrìn àjò láti bí ọdún keje tí wọ́n sì fà mí lọ́wọ́ sókè láti jẹ́ kí n jẹ́ aṣojú fún gbogbo ìpínlẹ̀ Ògùn. Báńdìrì Ìjú àti Ọ̀tà ni mo múlé sí tí mo sì ń gbìyànjú láti máa nawọ́ sí odò Ìjú. Ṣùgbọ́n lẹ́nu ọjọ́ mẹ́ta yìí wọ́n ń fẹ́ gbá ọwọ́ mi sẹ́yìn mo ra fọwọ́ lẹ́rọ̀ mo ń wòye. Ṣùgbọ́n nígbà tọ́rọ̀ ọdún ẹgbẹ́ wáyé tó papọ̀ mọ́ déètì mo wá sọ fáwọn èèyàn mi pé ó ṣeé ṣe kí n má lè bá wọn kópa ní ọdún yẹn. Kíní yẹn wọ gbogbo ẹgbẹ́ lára tó lọ́mọ ìparìbìrì tí mo ń kọ́. Wọ́n sì mọ̀ pé àwọn gbogbo èèyàn tó jẹ́ tèmi l'Ógùn State tí má ti ní mi lọ mi ọ̀rọ̀ ní tẹ̀lé mi. Èyí ló wá jẹ́ ká ronú pé kí ni ká ṣe àfi kí gbogbo wọn ẹgbẹ́ kí wọ́n parapọ̀. Wọ́n jẹ́ ká jọ wá yọjú sí Kábíyèsí ọlọ́ta láti lè jẹ́ kí wọ́n mọ̀ wípé ọmọ wọn wà nínú wọn tí à ń gbìyànjú àti mú ìṣẹ̀ṣe láti gbé lárugẹ káàkiri àgbáyé àti ní ìlú Ọ̀tà yìí fún rẹ̀. Èyí ló fa sábàbí tá a fi ní ká débílẹ̀ ní Kábíyèsí láti lè wá fi ara wa hàn yìí gẹ́gẹ́ bí eléèrè ọmọ ní ìyí tó sì já sí pé kò sí ìpèníjà tí ẹlẹ́gbẹ́ ọmọ máa ní tá a bá ti pera wa tá a dá músò kọ̀kọ̀ àwọn èrè tọ̀run wọ́n bá wa gbé sókè wọ́n bá wa bá ogun yẹn wọ́n bá wa bá wí. Kábíyèsí yìí la wò wípé tá a bá lórí ọ̀fẹ́ láti déwájú yín gbogbo ọ̀nà tí àwọn ẹgbẹ́ ayé ẹgbẹ́ ọ̀run tí wọ́n máa gbà ràn wá lọ́wọ́ láti lè fi ẹgbẹ́ yìí dúró ti ìlú Ọ̀tà àti agbègbè ẹ̀ lápapọ̀ kí Elédùà àtàwọn ẹgbẹ́ ayé ẹgbẹ́ ọ̀run kan ràn wá lọ́wọ́. A sì ń fi àkókò yìí tọrọ ìrànlọ́wọ́ àti àdúrótì yín náà wípé àdúrótì yín kí àwọn eléré ọmọ ká lè túbọ̀ lẹ́nu lẹ́sẹ̀ nílùú Ọ̀tà. À ń fi àkókò yìí tọrọ ìyọ̀ǹda àti àdúrótì yín pàápàá jùlọ lórí April 26 nítorí pé ó yìí ń dá ọkàn wa láàmú ṣùgbọ́n a nígbà pé tá a bá ti déwájú yín tí ọba òun làṣẹ. Kábíyèsí. Ẹ jẹ́ ṣe Kábíyèsí fọ́lọ́ta ti lọ́ta. Ẹ jọ̀ọ́ kó tó ní pé Kábíyèsí bá wa sọ̀rọ̀ ó ní ìyọ̀ǹda kan tí mo fẹ́ tọrọ lọ́wọ́ Kábíyèsí lẹ́yìn tí Kábíyèsí bá ti bá wa sọ̀rọ̀ gbogbo apápátá jáde síta gbogbo àwọn kórì yìí wọ́n á wá ṣe àdúrà fún ìṣẹ́jú kan gbólóhùn kan níwájú Kábíyèsí tó bá wa ya fọ́tò. Kábíyèsí lórúkọ gbogbo ẹgbẹ́ oníṣẹ̀ṣe ìṣẹ̀ǹbáyé Cultural and Traditional Religion Worship Association of Nigeria and Overseas lórúkọ ẹgbẹ́ Alárágbó àgbáyé Association of Nigerian and Overseas èmi tí mo jẹ́ ọba àṣà àgbáyé tí mo jẹ́ ààrẹ Alárágbó àgbáyé mo ń fi àsìkò yìí mo fi ń sọ fún Kábíyèsí tí wọ́n bá wò pé ti àwa ẹlẹ́gbẹ́ ọmọ pé tiwa báwo ni Kábíyèsí à ń fi yín ṣe grand patron fún ẹgbẹ́ Alárágbó àgbáyé fún ẹgbẹ́ oníṣẹ̀ṣe ìṣẹ̀ǹbáyé àgbáyé ní ẹ̀ka ti ìpínlẹ̀ Ògùn
life patron. Kí ló ń ṣẹlẹ̀ ní ìṣe ọ̀jẹ́ kí o. Abẹ́sà wọ́n sọ fún mi pé wọ́n fẹ́ ọ̀tà létí odò ní ìgbéyàwó ìgbàlódé kódà mo kọ́ lé irúmọlẹ̀ síbẹ̀ tí mo gbọ́ fún ìjọdún márùn-ún wọ́n ti mú wọ́n dé èmi ní ọlọ́tà lónìí bẹ́ẹ̀. àti ẹni tó tọ́jú síbẹ̀ o àti ilẹ̀ àdómi ní ọlọ́tà lónìí bẹ́ẹ̀. ìpè tó bá dẹ̀ tún dá ẹ tó bá tún dí ẹ lọ́wọ́ èmi gan ni màá yọjú síbẹ̀. àárín wọn àjọ ń ṣe àjọ ń jẹ àjọ ṣùgbọ́n pàtó ọ̀rọ̀ lọ́ba dé wọ́n béèrè àwọn ọmọ ọlọ́mọ ní ilé ṣe wọ́n ti ń yọ́ mi fò tipẹ́ pé ṣọ́tà ní mí ni àbí ibìkan ẹnìkan sọ fún mi gbà pé kí iná máa dó ṣùgbọ́n mi ò mọ bó ṣe tú fún ẹ̀ títí wọ́n padà rìn kí ẹ̀gbọ́n ọmọ ọ̀tà ní mí ìgbà tó bí mi rẹ̀ kí ní ara mi ìjọ ẹ̀ lọ sọ pé ẹ má dòdò ẹ̀ mọ́ ìgbà tó bá jọ́ kẹta tí máa débẹ̀ ilé irúmọlẹ̀ tí mo kọ́ síbẹ̀ gbogbo ìṣàtọ́wà bẹ̀ wọ́n ti kílẹ̀. Lẹ́sọ̀ náà pé wọ́n kárí àgbègbè gbogbo yín ẹ máa balẹ̀ láyọ̀. àṣẹ. ẹ ní kábàámọ̀ pé ẹ wá bí ọlọ́tà. àṣẹ. àwọn alálẹ̀ ìgbín adẹ̀tì lẹ́yìn. àṣẹ. nítorí gbogbo ìṣẹ̀ṣe tó ti wà ní ọ̀tà yìí àwa gbà láyè kí ló wà lè tó kí ló bá lè. ẹ̀yin wo lè gbàdúrà mẹ́rin. nítorí nǹkan tá a fi dá ìlú ọ̀tà yìí gbogbo ìṣẹ̀ṣe ló ń ṣe tí wọ́n dùn tí ìwà kò sí problem kankan so nítorí èyí gbogbo àwọn òòṣà tó ti pẹ́ gan tó ti náwó sí àtúbẹ̀rẹ̀ sí í. Èèpà òrìṣà. Òrìṣà èèpà. lágbára Ọlọ́run ẹ máa ṣe ọdún yìí wọ́n máa di gbogbo ẹ̀ kò sí nǹkan tó máa ran òbí yín lọ́wọ́ òbí náà dẹ̀ wà pẹ̀lú yín. ẹ jẹ́ ṣe kábíyèsí fọ́tọ́ta ti gbọ́ ọ̀tá o. ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí gbogbo wa jáde kábíyèsí máa wá bá ọ̀yà fún ẹ jẹ́ kí gbogbo wa jáde àwọn kórì yẹn wọn lè wọlé ṣùgbọ́n ẹ dúró sẹ́nu ọ̀nà lẹ́yìn kọ̀ọ̀kan tí ẹ bá ti tẹ irú ọkọ̀ dúró sẹ́nu ọ̀nà tó ní kórì yẹn wọ́n lè wọlé. Olórìṣà o, a kì í ṣòro yẹ̀yẹ́, orí ẹ̀dá o.
Ṣé o ti jẹ́? Ọkọ̀ fẹ́ ṣe àṣẹ, wọ́n fẹ́ ṣe àṣẹ ìjọ. Ọya. Thank you.
Everybody ìta kábíyèsí fẹ́ jáde bá wa ya fọ́tò everybody jáde síta go outside gbogbo èèyàn ìta ẹjọ́ gbogbo èèyàn ẹjọ́ ìta kò síta ẹjọ́ ẹ máa nìṣó síta ẹjọ́ gbogbo èèyàn jáde síta. Kábíyèsí jáde sí pàpàpàpà. Ẹjọ́. Ẹ wo ẹ̀yin ní ìlú. Ẹ̀yin kámẹ́rà yẹn ṣe àdìfẹ́sì báyìí. Ààrẹ Akínyìn. Alábàánú mo ti ra ìfì. Yóò dìjọ ẹkún kalẹ̀ mọ́ Bíbá ìmàrú bíbá ìṣúró ọ̀fọ̀ ni. Ẹjẹ́ kọjá. Wọ́n ní bí a lọ sí. So ẹ ra máa yí mọ́nítọ̀ wọn bọ́ ṣe ń bọ̀ yìí ẹ máa dúró. Mama. Ajáde àbíjọ́ ń lọ ní kọ́ máa bọ̀ báyìí ibẹ̀ àbíjọ́ kábíyèsí wa yìí. Kọ́ máa bọ̀ bẹ́ẹ̀. Ẹ máa bọ̀. ẹ máa bọ̀ ó yẹ máa bọ̀ ó yẹ máa tẹ̀lé mi. Mo ti mú wọn ilé kan tẹ́lẹ̀ náà mo ti ya pásánà gbogbo wọn náà. Jẹ́jẹ́ sáré wọlé ọjọ́. Sọ́ọ̀dì. Ẹ máa dúró bẹ́ẹ̀ fẹ́ ṣe ń kọ́ wọ́n yẹn.
ní ìsìn ẹja rí àmọ́ ẹ ṣe máa bọ̀ báyìí máa bọ̀ báyìí súnmọ́ ẹ̀yìn súnmọ́ ìwọ súnmọ́ ẹ̀yìn lọ́yìn.
Araba, ọkọ ìwájú. Owó òye mi rárá. Lágùrẹ́ Musa sọ̀gẹ̀ wa owó lè yé mi.